ọwọ́ ọmọ ogun nàìjíríà tẹ obìnrin tó ń ta igbó fún àwọn boko haram ní Borno. ọwọ́ ọmọ ogun nàìjíríà tó ti tẹ obìnrin kan báyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Awau Abdulazeez lórí ẹ̀sùn pé òun ló máa ń kó oògùn olóró fún àwọn ọmọ ogun boko haram ní ìhà àríwá nàìjíríà. agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun ẹ̀ka ti Joint Task Force Operation Adinkai Sani Uba ó mà sọ wípé ìjọba ìbílẹ̀ Askira ní ìpínlẹ̀ ti Borno ní ọwọ́ mà ti tẹ afurasí náà. ọ̀gágun Uba sọ wípé obìnrin náà ìmọ̀ ló máa ń kó egbòogi olóró igbó olóko fáwọn Boko Haram ní Askira Uba ní Rumingo, Gwai àti Wandiyo àti Gaya náà. Uba sọ wípé àwọn ọmọ ogun lábẹ́ àkóso Operation Desert Sanity V wọ́n mọ̀ tó ṣe àṣeyọrí míì láti rẹ́yìn àwọn agbésùmọ̀mí ní ìhà àríwá nàìjíríà lẹ́yìn tí àwọn kan tí wọ́n sin wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ní ọjọ́ 23 oṣù kínní ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí a fi sìnkú òfin a fi mú Awau Abdulazeez ẹni ọdún 65 ní ìjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ ti Borno. afurasí náà ńlá mọ̀ gbọ́ pé ó máa ń ta egbòogi igbó ń tà fún àwọn agbésùmọ̀mí Boko Haram ní Askira Uba, Rumingo, Gwai, Waliyo àti Uvu àti Gaya náà tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ń ta oògùn olóró ní agbègbè ọ̀hún. ìwádìí fi hàn pé ìjọba ìbílẹ̀ Zarti Barwa tó wà ní ìpínlẹ̀ Taraba obìnrin náà ń ló ti máa ra oògùn olóró ọ̀hún kó tó máa pín káàkiri fún àwọn oníbàárà rẹ̀. nígbà tí ọwọ́ tẹ afurasí náà ìdí igbó 14 òun wọ́n mọ̀ rí gbà tó jẹ́ pé ìwọ̀n rẹ̀ rèé ó mà tó 30 kg òun wọ́n ká mọ́ lọ́wọ́ o. Uba wa parí ọ̀rọ̀ rẹ̀ pé afurasí ọ̀hún ó ti wà lákàtà wọn báyìí fún ìwádìí ní kíkún. ó wá fi kún pé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ láti mú àwọn ẹmẹ̀wà rẹ̀ kí Ọlọ́run Ọba Elédùmarè kó dákun kó jẹ́ kí ọwọ́ máa tẹ̀ wọ́n bá wọn kó sì bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa nàìjíríà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kẹ́ni ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o aburú ò ní ṣe nìkọ̀ọ̀kan wa òní lọ́jọ́ ajé èmi àti rèé àárí ajé ná àárí ajé lò àárí ajé pè rán níṣẹ́ o àmín.